olóko orílẹ̀-èdè nàìjíríà ìyún ààrẹ bọ́lá ahmed tinubu ó ti bá gbajúgbajà abẹ̀ṣẹ́kù-bí-òjò ọmọ nàìjíríà ní anthony olúwàfẹ̀mí joshua ó ti bá a kẹ́dùn ó sì ti bá a sọ̀rọ̀ lórí fóònù lórí ìjàmbá mọ́tò èyí tó mú àjálù ńlá bá tó ṣẹlẹ̀ lọ́jọ́ ajé tí í ṣe ọjọ́ monday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí, èyí tó mì gbogbo nàìjíríà tìtì tó sì jẹ́ pé àwọn ìròyìn ilẹ̀ adúláwọ̀ àti ìròyìn ìlú òyìnbó káàkiri àgbáyé wọ́n bẹ̀rẹ̀ sí ni máa gbé ìròyìn ọ̀hún. Ṣé ẹ rántí pé ọmọ bíbí ìlú Ṣàgámù ní ìpínlẹ̀ Ògùn òun ni Anthony Joshua, ṣùgbọ́n tó tún jẹ́ ọmọ orílẹ̀-èdè United Kingdom èèyàn Britain, tó sì jẹ́ pé ní gbogbo ìparí ọdún ni Anthony Joshua ló máa ń wá sí orílẹ̀-èdè Nàìjíríà láti bá àwọn ẹbí ẹ̀ láti bá wọn ṣe ayẹyẹ ọdún. Ṣùgbọ́n tọdún tó kọjá yìí ní ọdún 2025 ó mà yíwọ́ nígbà tí Anthony Joshua tó ń rin ìrìn àjò láti ìlú Èkó lọ sí ìlú Ṣàgámù tó jẹ́ ìlú abínibí ẹ̀, ṣùgbọ́n bó ṣe dé agbègbè kan tó ń pè ní Sinoma lójú ọ̀nà márosẹ̀ Èkó síbàdàn, níṣe ni mọ́tò Anthony Joshua ló mà níjàmbá tí mọ́tò náà tó lọ kó sábẹ́ tírélà kan tán páàkì sójú ọ̀nà márosẹ̀, tó sì jẹ́ pé níṣe ni Anthony Joshua ni ló mà ṣèṣe tí dẹ́rẹ́bà tó wa mọ́tò náà ṣèṣe kọjá sísọ, tó sì jẹ́ pé àwọn ọ̀rẹ́ Joshua méjì tí wọ́n jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ ìyún Kevin Lateef Ayọ̀délé àti Shina Gami, àwọn méjèèjì ni wọ́n mà kú lẹ́sẹ̀kẹsẹ̀ tí wọ́n jẹ́ Ọlọ́run nípè. Níṣe ni ọ̀rọ̀ yìí ni ó mà di ariwo ńlá, tó sì jẹ́ pé dàsìkò tá a ṣàkójọpọ̀ ọ̀rọ̀ yìí, ilé ìwòsàn Duchess International Hospital tí ó wà ní agbègbè Joel Ogunnaike ìyẹn ní agbègbè Ìkẹjà ní ìpínlẹ̀ Èkó ni Anthony Joshua ló ti ń gba ìtọ́jú di àsìkò yìí. Ṣá o, ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó jẹ́ pé ọ̀sẹ̀ tí ó kọjá yìí ìlú náà kéde pé òun ló ń fún ara nísinmi ní òkè òkun, tó sì di nǹkan bí ọ̀sẹ̀ méjì sásìkò yìí kóun tó padà sórílẹ̀-èdè Nàìjíríà. Ní ìròyìn náà nígbà tó kàn lára ló máa gbé fóònù tó sì pe Anthony Joshua nílé ìwòsàn tó wà láti bá a sọ̀rọ̀. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí agbẹnusọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ọ̀gbẹ́ni Báyọ̀ Ọ̀nànúgà tó fi síta ló sì jẹ́ kó di mímọ̀ pé Tinubu pe Anthony Joshua, bẹ́ẹ̀ ló jẹ́ kó di mímọ̀ pé lẹ́yìn tó bá Anthony Joshua sọ̀rọ̀ tán ló tó bá ìyá ẹ̀ tóun náà wà nílé ìwòsàn náà láti mójútó ọmọ ẹ̀ ló bá a sọ̀rọ̀. Kódà ó ní ìyá Joshua ó dúpẹ́ púpọ̀ lọ́wọ́ Tinubu pé bàbá dáadáa tàbí àmọ́ dáadáa ni. Bẹ́ẹ̀ ni Tinubu tó bá gómìnà Dàpọ̀ Abíọ́dún ti ìpínlẹ̀ Ògùn tóun náà wà nílé ìwòsàn náà lásìkò ọ̀hún ó bá òun náà sọ̀rọ̀. Ǹjẹ́ kí wàá ní Tinubu bá Anthony Joshua sọ? A gbọ́ pé ọ̀rọ̀ tí wọ́n jọ fèdè òyìnbó sọ, Tinubu béèrè bí àlàáfíà ṣe rí, tí Tinubu sì ṣèlérí fún un pé gbogbo agbára àwọn làwọn yóò ṣà láti fún ní ìtọ́jú tó péye láti lè gbádùn kúrò nínú ipò tí ó wà náà.